lọ́lọ́ kábíyèsí Elédùmarè èrè bẹ́ẹ̀ lọ́lọ́jà mọ̀ ń jẹ èrè lèmi yóò jọ jẹ láṣẹ kábíyèsí ọba mi òkè àkèé káàbọ̀ sórí ètò wa èyí tí àjọfẹ́ ìrìn àjò rẹ̀ lórí ètò yìí ìrìn àjò kan tó gan tí ọ díẹ̀ ni ìrìn àjò kan tó gan tí ọ díẹ̀ ni àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìṣèmí lórí ètò yìí òun lọ sẹ́ka kéde ohun ìpolówó ọjà tí bá kò lẹ́ka kéde ohun ìpolówó ọjà èèyàn àṣẹ màá wá tẹ̀ síwájú lórí ètò yìí kí ni tá a mú wá kí ni tá a fẹ́ sọ kí ni tá a fẹ́ jẹ́ kẹ́ náfààní láti mọ̀ ń pa rẹ̀ gan àná yìí sórí ètò gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún yín pé ojúléṣẹ́ Bacta a máa ń ròyìn ojúléṣẹ́ ìfún ìbí gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ rà tó jẹ́ pé a fẹ́ máa fi ṣiṣẹ́ nínú ẹ̀mí àbáwọn nǹkan tó jẹ́ pé yóò jẹ́ nǹkan àǹfààní fún wa tí yóò jẹ́ kádùrà wa máa gbà iléeṣẹ́ Bacta ni mo ní kẹ́mọ̀ kàn sí tẹ́ ẹ bá kàn sí wọn iléeṣẹ́ Bacta eléyìí yóò mọ̀ jẹ́ àǹfààní ńláńlá fún gbogbo wa àdúrà yóò gbà tèmi náà gbà èyí tẹ́ jẹ́ mùsùlùmí àwọn tùràrí ọlọ́kọ̀jọ̀kan bẹ lójúléṣẹ́ wọn ẹ kàn sí wọn lójúléṣẹ́ Bacta ń bẹ ẹ̀yin tẹ́ sì jẹ́ ọmọlẹ́yìn Kristi àwọn àbẹ́là lọ́kọ̀ọ̀kan àwọn àmì òróró ń bẹ lọ́dọ̀ ẹ kàn sí wọn ẹ̀yin tẹ́ wá jẹ́ oníṣẹ̀ṣe ìtìbílẹ̀ àwọn owó ẹyọ tó jẹ́ pé owó ẹyọ tàbáláyé ó wà lọ́dọ̀ wọn lójúléṣẹ́ Bacta ẹ gbìyànjú kẹ́kọ̀ọ́ sí wọn bá ti rí yìí ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan wálẹ̀ láṣẹ Elédùmarè tó bá wá jẹ́ pé ẹ̀ṣin tó ẹ fẹ́ kàn sí wọn tẹ́ ẹ bá ti kàn sáwà náà bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ Bacta á jẹ́ kẹ́ ẹ mọ̀ láṣẹ ọba mi òkè bákan náà ẹ mọ́ gbàgbé ìpè iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ a máa ń ròyìn iléeṣẹ́ yìí fún yín lóòrèkóòrè ní gbogbo ìgbà gbogbo àwọn ìdààmú tí wọ́n ń bá wa àìrọ́mọbí oyún òjú ikọ́ ọ̀fẹ́ gbogbo àwọn àìsàn lọ́lọ́kọ̀ òjọ̀kan àti o fẹ́ mọ̀ nípa ìgbésí ayé rẹ níbo ló dé níbo ló ń bá gbà ayé rẹ lọ iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ tẹ́ bá kàn sí wọn àbútẹ́ tí wọ́n nílùú yálà lóyìnbó ló wà ìlú Áfíríkà ló wà ó wá gbé gbogbo fàáfàá òrí fà ó tátà òrí ta kàn sí iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ ńlọrọ̀ rẹ pọ̀pọ̀ dayọ̀ ìdùnnú ò bá débẹ̀ ọkọ̀ rẹ̀ ó sì balẹ̀ bákan náà wọ́n sọ fún yín lórí ètò yìí pé gbogbo àwọn tó jẹ́ pé a fẹ́ ra ilẹ̀ a fẹ́ kọ́lé nílùú Tógò tá a wà yìí àǹfààní ń bẹ fún yín tí ẹ bá kàn sáwà náà báwo lẹ́sẹ̀ ralẹ̀ báwo lẹ́sẹ̀ kọ́lé tọkọ̀ yóò sì balẹ̀ tí ò ní jẹ́ pé ilé oníjìbìtì ni wọ́n tà fún yín tẹ́ ẹ bá kàn sí wa níbo ló fẹ́ ra lẹ̀ sí nílùú Tógò tá a wà yìí àbí lùlùmẹ̀ níbo lọ́ọ́ ra lẹ̀ sí tó wù ọ́ tó bá ti kàn sí wa bó ṣe ṣe tó fi ra lẹ̀ ọ̀hún ọba mi yóò kó gbọ́ àwọn ṣe láṣẹ Elédùmarè àmọ́ torí àkókò tí ó bá ní ṣọ̀rẹ́ a ní rọ́jọ́ ń sọ̀rọ̀ kù lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa pé tẹ́ ti ń wọlé tẹ́ ti ń kí wa látòrí Alhaja Mariam Bọ́lá Òṣèré kò sẹ́ni tó yé kò sẹ́ni tó kú mọ̀ báwo lọ́la ṣe fẹ́ rí gan kò sẹ́ni tó mọ̀ orúkọ ńlá nù mo kí ìyá mi dáadáa Alhaja Mariam Bọ́lá Òṣèré mo kí yín o pé káàbọ̀ Alhaji Sọ́lí Yakubu ẹ káàbọ̀ sórí ètò yìí mo kí yín lálẹ́ ètò ní mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí bákan náà mo kí ìyáàfin Kẹ́mi Rahim nílùú Republic of Ireland lọ́hùn-ún mo kí yín ẹ kú bá ní pé ní gbogbo gbà bákan náà ni mo fa àsìkò yìí mo fi kí Ajana Ayima ìyá Suraja ìyá Bushora ìyá Sekina mo kí yín lálẹ́ ètò ní Ajé Alomẹ ṣe ń gbádùn ètò yìí bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa lálẹ́ òní mo kí yín pé ẹ kú dídá àsìkò yìí ojú òkúrí tì wá láṣẹ ọba mi òkè bàbá ṣe ń ta yóò mọ gba títa bàbá ṣe ń fà á yóò máa gba fífà àná Ọlọ́run kò ní fi gbogbo wálẹ̀ láṣẹ ọba mi Elédùmarè ọba mi ò ní kọ̀dé àìmọ̀ṣe sí wa ọba mi ó sì mọ dúró tì wá láṣẹ ọba mi òkè gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀gá bá wa káàkiri gbàgbá ńlá ẹ̀ mo kí yín o àsìkò náà ni ò sí ìyáàfin Mọ́rẹ́níkejì Yẹ̀kínì nínú Nàìjíríà mo kí yín Tajudeen Àkànbí Yẹ̀kínì mo kí yín bákan náà gbogbo àgbẹ̀ àfà Mọ́gàjí Muhammad Jamiu ìlú Èjìgbò mo kí yín abakọsí ṣébòdì lẹ́wà ní àbí Nàìjíríà mo kí yín ibi yòówù tẹ́ bá wà bákan náà ni mo kí ẹ̀yin tẹ́lẹ̀ ṣe kẹ́ má gbọ́ mi ní Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé ní Burkina Faso ní Mali àti gbogbo ibi yòówù tẹ́ ti máa náfà tí máa ń gbọ́ mi àmọ́ àsìkò sí fún mi lórí ètò yìí jù bẹ́ẹ̀ lọ
ìrìn àjò wa lórí ètò ó yẹ ká ṣe pápápá ó yẹ ká ṣe pápápá báwo mo sì fẹ́ rìn níbo la ti fẹ́ gbé níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ alàgbà Suleiman Alaka ó mọ̀ tọ́jọ́ mẹ́ta tá a ti gbóhùn yín lórí ètò yìí alàgbà Suleiman Alaka ẹ máa kí Faiz Alaka bákan náà mo fi àsìkò yìí mo fi ń kí ojú iléeṣẹ́ Ariscowas mo kì í àwọn tó jẹ́ pé wọ́n á máa dáṣọ sí wa lọ́rùn lórí ètò yìí iléeṣẹ́ Ariscowas mo kì í ìpẹ̀kù dídá àsìkò yìí lókèlókè báyìí lọ́wọ́ afúnigbé lókèlókè iléeṣẹ́ Ariscowas lókèlókè lẹ́mọ̀ lọ láṣẹ kábíyèsí Elédùmarè. Bákan náà mo kí ìyá mi Ajá Wòsílátù Sisi Rufai mo kí ẹ kú gbádùn wa gbogbo gbàlẹ́ mọ́ ń gbọ́ wa mo kí ìyàwó Ajá Wòsílátù Sisi Rufai nílùú Tógò ní àyín Alhaji Muhammad Rabi Binti Láyé àwọn náà lè ṣe kọ́ máa bọ̀ wá mo kí ẹ kú dédé àsìkò yìí ló àdínkà lọ́hùn gbogbo iná ní fìsìkò mo fi kí àsìkò sí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n tètè mọ́ ságbá mi ètò kí ni mo fẹ́ mú wá fún yín lórí ètò yìí lálẹ́ ètò ní kí mo sì fẹ́ sọ ń parẹ̀ fún yín kí ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ilé kí ni mo fẹ́ júwèé rẹ̀ fún yín lórí ètò yìí gan ẹ bá ṣe tán ẹ dákun ẹ bá wá nǹkan fìdílé bá wá nǹkan fìdítẹ̀ ẹ já lọ ságbá mi ètò ẹ má bá mi ká lọ ẹ ṣé. Ọmọ àtàtà ọlọ́wọ̀n jẹ́ mi náà fẹsẹ̀ kọ mo kí àfáà mi dáadáa àwọn náà ni wọ́n kọ́ fi àdúrà wọ́n fi gbé wa sí ọ̀nà Prince Alhaji Mọ́gàjí Ajíṣefí ní bàbá àbèjì láti ìlú Èjìgbò nílùú Tógò ọ̀ràǹdà èmi ọ̀pẹ ọ̀ràǹdà ni ok Prince Mọ́gàjí Ajíṣefí ní mo ti kí n gbà tí mo wo orí ètò ẹ̀kan ẹ̀yin náà tí wàá kí wa ẹ̀ ń bẹ́ẹ̀ tì bọ́ Ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlọ́run ó máa wà pẹ̀lú wa bó ti wà pẹ̀lú àwa yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà torí pé ọkọ̀ kan náà lájọ ń wà bá àbá ti ń wá ẹ̀yin lẹ̀ ń pàdúrà tí wàá lẹ́yìn pé ká ṣáà máa wí ká ṣáà máa rè sọ Ọlọ́run ò sì ní padà lẹ́yìn ẹ̀yin náà Ọlọ́run bá wa dúró tì yín àfọ Abdulmajid Ọlọ́ta mọ̀kẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò yìí Majid Ọlọ́ta Uzaifa Alaka àfọ Uzaifa Alaka mọ̀kẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò yìí Ajá Mariam Bọ́lá ó ti rí mọ̀kẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò yìí mo kì í bẹ́ẹ̀ tí ń kí mi tẹ́ ń káàbọ̀ gbóná ní kí ìpè káàbọ̀ alàgbà Suleiman Alaka mọ̀kẹ́yìn náà ìrìnàjò sì ń bẹ lẹ́sẹ̀ mi ọ̀dà ọ̀rọ̀ tí mo fẹ́ wá mẹ́nu báyìí wa aleykum salamu ajùsífà wa aleykum salamu ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu báyìí ọ̀rọ̀ tó lágbára ni ẹ̀yin tẹ̀sí wá Nàìjíríà ń bẹ́ kẹ́ bá mi ṣèwádìí láti fi ìdí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí múlẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ torí pé ibi ayé ọ̀hún lọ kò yé mi tó ibi ayé ọ̀hún lọ wọn ò mọ̀ ó èmi ò mọ̀ kò yé mi ìdí tẹ́ fi máa bí lẹ́rẹ̀ pé kí ló fà tí mo fi ní kò yé mi ni pé ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mẹ́nu bà yìí ìṣẹ̀lẹ̀ ńlá kan ìṣẹ̀lẹ̀ kàyéfì ni àwa tá a sì jọ ń gbénú ayé tá a wà yìí àárínú ara wa nínú ayé tá a wà yìí mọ́ ta la sá fún àkúkú mọ̀ ta ni ò yẹ ká sá fún àkúkú mọ̀ ta la fi ṣe olùgbẹ́kẹ̀lé kò sẹ́nìkan tó mọ̀ láàrin wa inú òkùnkùn
ni gbogbo wa jọ ń rìn nínú ayé tá a wà yìí. Àtẹ̀gbọ́n o, àtàbúrò, àtọmọdé àtàgbàlagbà, àtìyá àtọmọ, ọkọ àtìyàwó tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí, inú òkùnkùn la jọjọ ń rìn nínú ayé tá a wà yìí. Àbọ̀rẹ̀ méjì tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu inú àwo kan náà, inú òkùnkùn ayé ńlá jọ ń rìn, torí pé inú tá à ń wò yìí ó jìn, kò sì ṣeé ṣí. Bá a bá ṣe báyìí nǹkan míì tún ṣẹlẹ̀ nú. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ wọnú ẹ̀ fún yín yìí o, ọ̀rọ̀ tó bà mí lẹ́rù ni, tẹ́mi máa ń béèrè lọ́wọ́ ara mi pé ṣáyé kan, ayé kan ṣoṣo tá a wà yìí, ṣáyé kan ṣoṣo tẹ́mi yín tá a jọ wánú ẹ̀ yìí, ṣáyé kan ṣoṣo tẹ́mi yín tá a jọ ń lò yìí, ní gbogbo àwọn tí ó ń ṣẹlẹ̀ yìí tó sì ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tèmi, ó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tìyín, ó ń ṣẹlẹ̀ láyìíká wa. Bàbá wa kà lọ tàbá kà bọ̀, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí, àpapọ̀ gbogbo rẹ̀ tàbá pàápọ̀ lórí kíni, lórí kó lè dá fẹ́yìn, lórí kó lè dá fẹ́mi, lórí pé a fẹ́ lo ilé ayé, lórí pé a fẹ́ kọ́lé, lórí pé a fẹ́ lo mọ́tò, lórí pé a fẹ́ jẹ́ èèyàn, lórí pé a fẹ́ jẹ́ ní ayé ń wárí fún. Ọ̀rọ̀ yìí sì ni ó gbé mi lọ ìlú kan tí gbogbo wa mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlú ńlá ni, ìlú ńlá lìlú tí mo mẹ́nu bà yìí, ìlú tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìlú ọ̀hún ni mo wá fẹ́ wọ̀ lọ báyìí láti lọ mú nǹkan kan jáde fún yín nílùú yìí o. Ńgbà mo gbéra kó ní bùbá mi, mo wọ ìlú Nàìjíríà, mo wá tẹkọ̀ létí, ọkọ̀ yìí gan ló wá gbé mi dé ìlú Kwara State. Kwara State ni mo wá fẹ́ mẹ́nubà, mo fẹ́ sọ pa rẹ̀. Tẹ́ ẹ bá sì dé Kwara, ẹ rí wípé ilẹ̀ Yorùbá ni, ilẹ̀ Yorùbá la pè Kwara State, bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi èdè ìnú wọn sọ ń bẹ̀, àmọ́ ìran tó pọ̀ jù ní Kwara, ìran Yorùbá ló pọ̀ jù ní Kwara State tí mo mẹ́nu bà yìí. Ìlú Kwara yìí ìlú ńlá ni, tọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kéréje tí wọ́n sì ní ìtàn tí wọ́n wà nínú Kwara State yìí. Inú ìlú Kwara State yìí ńlá ti rú ìlú kan tá à ń pè ní ìlú Ọ̀fà. Ìlú Ọ̀fà, ẹ rí i pé ìlú ńlá ni, ìlú tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa sábà gbórúkọ ìlú yìí. Bá a ti máa ń gbórúkọ ìlú yìí, oríkì ìlú yìí gan máa dùn wọ́n nínú tí wọ́n bá ń kì wọ́n. Wọ́n ní Yẹ̀rú Ọ̀kín, ọmọ ọlọ́fà mọ́jọ, ọmọ abéjúṣókọ. Àwọn ìlú ńlá tó jẹ́ kó nóríkì nu, Yẹ̀rú Ọ̀kín, ọmọ ọlọ́fà mọ́jọ. Mo mọ̀ kí n káàbọ̀ lórí ètò yìí o. Kí wá ló gbé mi délùú yín? Kí ló gbé mi wọ̀lú Ọ̀fà? Náà ni wípé ìṣẹ̀lẹ̀ ńlá kan, ìṣẹ̀lẹ̀ kàyéfì kan inú ló ṣẹlẹ̀ nílùú Ọ̀fà yìí. Eléyìí ò já kọ́kọ́ tí ń ṣẹlẹ̀ nú ayé. Irú ẹ̀ àti máa ṣẹlẹ̀ káàkiri, àti sọ èyí tó nára jù lè lọ. Àmọ́ kí ló pa mi láyà? Kí ló dẹ́rù bà mí? Kí ló kan mí lóminú? Nínú ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ yìí náà ni wípé arákùnrin kan ń bẹ, wọ́n máa pè ní Aládé James. Aládé James tí mo mẹ́nu bà yìí, ọmọ bíbí ìlú Ọ̀fà lòun náà. Ṣé ẹ rí i pé bá a bá ṣe ohun tó dáńgbà míì, wọ́n á porúkọ ilé mọ́ ni, wọ́n á porúkọ ìlú mọ́ ni,
wọ́n á porúkọ àdúgbò mọ́ ni àmọ́ tá a bá ṣe ohun tó kù díẹ̀ káàtó gbogbo ẹbí ò ní fẹ́ jẹ́ kí wọ́n porúkọ irú ẹni bẹ́ẹ̀ máwọn pàápàá jùlọ irú ìdílé tó tóun ti jáde ṣùgbọ́n Àlàdé James tí mo mẹ́nu bà yìí ṣé mi ò pò porúkọ ìdílé wọn jẹ́ ìlú Ọ̀fà ni torí pé agboolé ńlá lagboolé tí mo mẹ́nu bà yìí àmọ́ torí ẹ̀yin tẹ̀ náfààní tẹ̀ ń gbọ́ mi kẹ́lẹ́ mọ̀kọ́rọ̀ tá a mẹ́nu bà yìí kì í ṣe pé bóyá àyè sọ̀rọ̀ ni. Ilé aláwẹ̀ compound nílùú Ọ̀fà ẹni Àlàdé James ti jáde wá o. Àlàdé James tí mo sì mẹ́nu bà fún yìí tabaka lé ní ìjẹta ẹ̀rin ọdún tó ní lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí a mẹ́nubà yìí ó ní ọmọ ọdún 25 ni èyí ń Vincent kan 25 years Vincent kan kọ́nù ẹni Àlàdé James ní. Àlàdé James yìí òun náà fẹ́ dolówó nú ayé òun náà fẹ́ dọlọ́lá nú ayé ó fẹ́ fi mọ́tò bọ̀gìnìbọ̀gìnì ó fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ rìn ó fẹ́ kọ́lé ńlá táwọn èèyàn ń kọ́ nú ayé ní ọmọ ọdún 25 years Vincent kan. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn òsì ń bẹ̀ o ìwádìí ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé Àlàdé James yìí ó ti rìn sí ọ̀tún ó rìn sósì ó rìn iwájú ó rìn sẹ́yìn ó ná gbàrà ó ná gbòòrò látàrí pé òun náà fẹ́ dolówó lọ́sàn-án gangan. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìrìn àjò Àlàdé James yìí èló ti wá kan ẹnìkan ẹni tó sì wàá kò yìí òun tóun ló wá jẹ́ kó mọ̀ pé àtináwó rẹ̀ kì máa ṣe nǹkan tó nira ọ̀nà àbáyọ wà fún. wọ́n yọ nájà ọ̀nà àbáyọ yìí ní tùbínùbí lórí ọ̀nà tí James yọ gbà náwó. wọ́n pa wọ́n sì wọ́n jókòó tì wọ́n sì jẹ tán. Kábíyèsí Èdùmàrè sàdánkátà rẹ o. ńgbà wọ́n pa tí wọ́n sì tí wọ́n jókòó tì tí wọ́n jẹ tán. Àlàdé James èyí tó kàn nígbèsí ayé ẹ̀ ni pé kó bẹ̀rẹ̀ sí máa lówó kó bẹ̀rẹ̀ sí máa lu ọlá kóun náà dẹni tí wọ́n wárí fún lọ́mọ ọdún mélòó ọmọ ọdún 25 25 years Vincent kan lédè French nù. lèmi ṣe máa ń pé gbogbo àwa bímọ tá a wà ní ayé yìí báwo lẹ̀yin ṣe ń tọ́mọ tiyín àti pé kí ni ohun tẹ́ ẹ̀ ń sọ fọ́mọ yín lójúmọ́ kan tọ́mọ yín bá jí. eléyìí kó máa jẹ́ ọbẹ̀ tí ń mì níkùn gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ láǹfààní tẹ́ ń gbọ́ mi àtẹ̀yìntẹ́ tún máa wù tò yìí torí pé ìkánjú tí ń bẹnu ayé yìí àwọn ẹ̀dá ibi à ń lọ òun ni ò yé mi. Àlàdé James tí mò ń mẹ́nu bà yìí lẹ́yìn tó ṣiṣẹ́ láabi èyí tán àwọn ará àdúgbò wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́fìn látàrí pé wọ́n ń wá ọmọdébìnrin kan ládùúgbò yìí. ọmọdébìnrin tí wọ́n sì ń wá ládùúgbò yìí wọ́n máa porúkọ ọmọ yìí ní Faith Samuel lórúkọ ọmọdébìnrin ọmọ ọdún 9 péré ni ọmọdébìnrin kékeré yìí. gbogbo bí wọ́n ṣe ń wá Faith
ládùúgbò ẹni Àlàdé James a máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé bó tilẹ̀ kó rí àwọn náà bá wọn náwó nú ayé yìí yóò dá fáwọn nú ayé yìí láìpẹ́ láì jìnnà owó kù dé fóun ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé gbogbo ọ̀dọ́ ọ̀rọ̀ akin tó gbọ́dọ̀ máa jáde lẹ́nu ọ̀dọ́ náà ní ń jáde lẹ́nu Àlàdé James yìí gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ kò sẹ́nìkan tó tẹ bìkítà lórí gbólóhùn tí Àlàdé James ń pè jáde yìí ẹnìkan ò bìkítà àwọn wò níwò pé ó fi ń kira rẹ̀ láyà ó fi ń gbìyànjú láti lè jẹ́ wípé òun náà jẹni tọ́lá tí ó lù nínú ayé ni ṣùgbọ́n o àwọn abiyamọ tí wọ́n bí Faith Samuel wọ́n bẹ̀rẹ̀ sí wá Faith lọ́jọ́ kìíní ilẹ̀ ọjọ́ kìíní ìṣú ó ṣú wọn ò rí Faith ìyẹn mọdébìnrin ọmọ ọdún 9 yìí ilẹ̀ ọjọ́ kejì òun náà tún tẹnu mọ́ wọ́n tún bẹ̀rẹ̀ tí wá Faith ọmọ ọdún 9 tó jẹ́ pé gbogbo àdúgbò tọmọ yìí wà kò síbi tí ọmọ ń bẹ kò síbi tí wọ́n yín ronú ládùúgbò báwo Faith ṣe wá rè tó fi sọnù ní àdúgbò yìí àdúgbò tí Faith sì ń gbé ni wọ́n pè ní Onírèké nílùú Ọ̀fà Onírèké ni wọ́n ń porúkọ àdúgbò yìí nílùú Ọ̀fà gbogbo àdúgbò Onírèké ni wọ́n ti fọ́ ni wọ́n ti wá Faith Samuel sí ṣùgbọ́n tí wọn ò rẹ́ni tó jọ Faith Samuel ibi tí James Àlàdé ń gbé àti gbogbo àwọn ọ̀rọ̀ tí ń sọ làwọn èèyàn wá wò pé ìwọ sì ń lérí pé wà náwó kí ló fi ẹlọ́kàn balẹ̀ gan tó fi ń lérí pé wà náwó rẹ̀ ẹ̀yẹ jókòó ń bẹ̀ òun náwó sẹ̀ ṣé ẹ sì mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe láyé tá a wà yìí tí a bá rò pé àṣírí ò ní túnjọ́ kan kò sọ̀rọ̀ tá a lè gbà tá a lè fi sá mọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ lórí àwọn ìgbésẹ̀ wa àti ṣe sí wa nù ayé yìí wọ́n sì ní ọ̀tá fà sókè báyìí tó bá nù yí dó borí o tọba yóò bá ti rí aláwòrán bí sáàtì ọba ńlá ó mú àwọn òṣìṣẹ́ ọmọ ìdáná ayé tá a yìí o Àlàdé James ó ta fà sókè tán ó wá yí dó borí lérò wípé ẹ̀dá kò ní mọ̀ pé òun ṣiṣẹ́ láabi kankan. àwọn ọ̀rọ̀ rẹ̀ tí mo ń sọ pé yóò dá fún òun là òun ò lu òun ò dolówó nu ayé ilé nìkan bá ní ẹ ti ẹ̀ gbọ́ Àlàdé ìjẹta àbíjẹrin mo mọ̀ rí ẹ ládùúgbò kan ládùúgbò Ìkọ̀tún láago báyìí kí ló rèé ṣe ládùúgbò Ìkọ̀tún Àlàdé ní ẹ kò sí táwọn yìí jẹ́ sí àwọn làwọn nílùú Ọ̀fà ọ̀dà ẹni tó wá jẹ́ ká náfààní láti mọ̀rọ̀ yìí ń jẹ́ ká mọ̀ pé ẹni tí ó kẹ́fìn Àlàdé ládùúgbò Ìkọ̀tún yìí òun ló tún wá sọ fẹ́ lómi pé Àlàdé tó ń lẹ́rú kó òun náwó yìí àdúgbò tí wọ́n náà mọ́ ti sọnù lónírèké òun sì rálàdé ládùúgbò báyìí bóyá ó bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ní àbọ̀ rẹ̀ ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà kò tí bọ̀ sójú pé àbálàdé òṣìṣẹ́ láabi kan
gbogbo rẹ̀ kò sí ìbọ̀sójú pé Àbálàdé ṣiṣẹ́ láabi kan. àmọ́ tọ́rọ̀ dà báyìí wọ́n ní ìwàkuwà làwọn ohun tó bá sọnù ní Yorùbá sọ nílẹ̀ Yorùbá. àwọn bàbá mi mo kí yín o, ẹ̀kọ́ àgbékalẹ̀ òwe. ìwàkiwà báyìí làwọn ohun tó bá sọnù. gbogbo èèyàn ló sì dá fura sí. kódà ẹni bímọ gan tó bí Faith Samuel wọn a máa fura sí wọn pé àbáwọn náà wọ́n gbé ọmọ wọn tí wọ́n sì ń da gbogbo ìlú láàmú. wọ́n máa fura sí wọn. ara àfurasí yìí èyí ló jẹ́ kí àwọn èèyàn ta àwọn ọlọ́pàá lólobó tó fi wá di pé wọ́n rè gbé Aládé James. ìgbà tí wọ́n sì gbé Aládé James ọwọ́ lúlù ò tí ì tó dáadáa tí Aládé James tó ti ń sọ fún àwọn ọlọ́pàá pé ẹ ṣeun jẹ́jẹ́ o, ẹ ṣeun jẹ́jẹ́ o. lúlù tí wọ́n lù ú yìí kí wọ́n ṣe sùúrù kí wọ́n ṣe sùúrù. òun nọ́rọ̀ tó ń fẹ́ sọ, òun ní gbólóhùn tó ń fẹ́ wí. àwọn ọlọ́pàá dọ́dà kí ló fẹ́ sọ, kí ló mọ̀ lórí ọmọ tó sọnù ìyẹn Faith Samuel tó wà ní Onírèké nílùú Ọ̀fà. Adé James wá mẹ́nu bọ̀ ó ní kì í ṣòun náà, ìyà ló pọ̀ àti wípé òun náà fẹ́ sáré ọlà lọ́mọ ọdún mélòó, ọmọ 25 years mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fẹ̀sán kàn. ìdí nù tí òun ṣe tọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa pé báwo làwọn ṣe lè lànú ayé. ibẹ̀ ni wọ́n ti sọ fún òun pé nǹkan tóun ó ṣe nǹkan tóun ó ṣe nǹkan tóun ó ṣe rèé. àwọn ohun tí wọ́n sì là kalẹ̀ fóun pé òun ó ṣe òun ló mú òun tóun lọ fi gbé Faith Samuel. Faith Samuel tóun gbé yìí òun sì gbé lọ sí àdúgbò Ìkọ̀tún. àdúgbò Ìkọ̀tún lòun gbé lọ. ìgbà tóun sì débẹ̀ lòun bá wá àyè kan láti àdúgbò Ìkọ̀tún yìí nílùú Ọ̀fà ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ o. lòun bá ní bí wọ́n ṣe ní kóun ṣe kínní lòun ó ṣe. ẹ má jẹ́ ń lọ wo ná. Aládé James ó ṣe bẹ́ẹ̀ ó pa Faith Samuel ọmọ ọdún 9. ńgbà ó sì pa Faith Samuel tán gbogbo àwọn oríkèéríkèé tí wọ́n ní kóun ó yọ lára rẹ̀ gbogbo ẹ̀ pátá ń lòun yọ lòun sì ṣe bí wọ́n ṣe ní kóun ó ṣe. wọ́n wá ní kóun fi ẹgbẹ̀rún kan náírà ìyẹn 1000 naira kí òun fi sí ibi ojú inú orí ìyẹn ni pé nínú sàárè tá a bá sọ pé ojú orí ó túmọ̀ sí pé lẹ́yìn tó bo yẹ̀pẹ̀ yìí tán ló fi owó bẹ̀. irọ́ o, inú sàárè gangan kó tó bo òkú yìí ló ti mú 1000 yìí ló ti fi sínú inú kòtò. lẹ́yìn ẹ̀ ló wá bo Faith Samuel ló da ìpè bo Faith Samuel. lẹ́yìn èyí gbogbo àwọn nǹkan tó kù tó mú ó lóun dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ bá àwọn ṣiṣẹ́. wọ́n sì bá àwọn ṣe mo fi pé wọ́n pa á, wọ́n kún, wọ́n sè é, wọ́n sì jókòó tí wọ́n jẹ. àwọn èyí tóun mú lára ẹ̀ kókòkóhùn àsìjẹ kan làwọn lòyún fún tóun jẹ. nígbà táwọn ọlọ́pàá farabalẹ̀ wàá gbọ́ gbogbo ohun tí
Aládé James tó sọ yìí àwọn ẹlòmíràn àwọn ọlọ́pàá wò pé bóyá pàtó ìyá tó ló ń wí kàtìkàtì ẹlòmíràn pé àbó ti ìwọ ọmọ kéré yìí ṣé o lè dọ́rùn tó ń sọ lẹ́nu yìí wò ọmọ 25 years ọmọ fẹ̀sẹ̀ǹkàn ó dà pé ẹ̀rù ìyà ló ń ba eléyìí ló fi wí kàtìkàtì tó ra máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé lóun bá rí yà báyìí ohun tí ò ṣe àpò ò ṣe àbí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ lè jẹ́rìí mi ọlọ́jẹ̀ ká rí yà àwọn tí wọ́n lọ tọlọ́pàá rí ni wọ́n lè sọ ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ni wọ́n lè fọwọ́ sí pé ambassador parọ́ o ẹni bá lọ tọlọ́pàá tí wọ́n lù ú bí ẹni lu bàrà tẹ́mi rẹ̀ fẹ́ẹ̀ bọ́ tí wọ́n lù ú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ohun tí ò ṣe àpò ò ṣe àwọn ọlọ́pàá wá rò bí ẹni pé bóyá lùlù táwọn lu Aládé James ló ń pé òun ṣe àwọn nǹkan báyìí òun ṣe àwọn nǹkan báyìí ó dáa tó bá jẹ́ pé ohun tó ṣe yìí lóòótọ́ níbo ló sì kú Faith Samuel sí ló bá ní òun ò gbọdọ̀ débi tóun sin òkú ẹ̀ sí torí pé ohun tá a bá ti bò àtúnṣí mọ́ bẹ́ẹ̀ bá sì ní pé yóò ṣe tagítagídí àfẹ́kẹ́ yóò fọ́ lẹ́kọ̀ọ́rọ̀ nù àwọn ọlọ́pàá ní orí rẹ̀ ọ̀dà ní ṣe kí ni níbo bò ó sí lọ́dọ̀ tàwọn ohun tó ọ̀pọ̀ bò yìí àfikọ́ ṣì ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ńlá káì tẹ̀ náà fà ní tẹ̀ ń gbomi ìwọ̀n bá tún ki Aládé James mọ́lẹ̀ ńgbà tí lílù yìí tún fẹ́ wọnú ara wọn jù ó ní ẹ ṣeun jẹ́jẹ́ ibi ọ̀rọ̀ dúró ẹ̀ jẹ́ kóun mú i dé ibi tí òun sin òkú Faith Samuel sí ọmọ ọdún 9 àwọn ọlọ́pàá wọ́n kó bọn wọ́n kó àwọn ẹmẹ̀wà wọn wọ́n mú Aládé James wọ́n gbé inú mọ́tò wọ́n ní kó mú àwọn nìṣó níbi tó sin Faith Samuel sí ọmọ ọdún 9 yìí nílùú Ọ̀fà ìgbà tí wọ́n dé àdúgbò tí wọ́n ń pè ní Ìkọ̀tún ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó ti pẹ́ o torí ọjọ́ tí wọ́n mú Aládé ó jẹ́ ọjọ́ 25 ni wọ́n mú Aládé on the 25 oṣù kẹsàn-án ọdún 2021 ni wọ́n mú Aládé tá a bá sọ pé 25 yìí ẹ wo ọjọ́ tí mò ń sọ̀rọ̀ lónìí èní ni 27 àbí ọjọ́ ajé àná ni kíni 26 ìjọ àbámẹ́ta ó ti ń jẹ́ pé ìjẹta ní 25 le 25 9 2021 ìyẹn 25 oṣù kẹsàn-án ọdún 2021 tá a wà yìí ìjẹta nu tí wọ́n mú Aládé James nígbà wọ́n sì lù ú gẹ́gẹ́ bó ṣe sọ pé wọ́n gbé sínú mọ́tò ó mú wọn dé Ìkọ̀tún nígbà wọ́n dé Ìkọ̀tún yìí ó mú wọn dá àyè kan ó náwó pé ibi òun sin Faith Samuel sínú gbogbo àti ọ̀rọ̀ yìí tó fi di kó àwọn ọlọ́pàá mú gbogbo àwọn ẹbí Faith Samuel gbogbo wọn náà wọn kò ti mọ̀ pé ṣáwọn tó lè rọmọ tàwọn láàyè ìgbà tí wọ́n débi tí wọ́n sìnkú yìí sí àwọn ọlọ́pàá kó ṣọ́fẹ̀ àti gbogbo nǹkan tí a fi ń gbẹ́lẹ̀ wọ́n gbélé Aládé James lọ́wọ́ pé kóun fúnra rẹ̀ kó máa gbẹ́lẹ̀ fúnra rẹ̀ kó máa gbẹ́lẹ̀ yìí fúnra rẹ̀ ẹ̀yin ìjọba tẹ̀lé láǹfààní tẹ̀ ń gbọ́ mi Aládé James ó bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ yìí ó bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ eré ni àwàdà ni eré ni àwàdà ni Aládé James ó máa gbẹ́lẹ̀ kan òkú lóòótọ́ o
ibi àwọn ọlọ́pàá ti rí orí rẹ̀ mọ̀ yí o kò mọ̀ ya wèrè o ohun tó ṣe gan ló mọ̀ sọ o ó gbọ́ ẹ̀kan o ọdún mẹ́sàn-án nígbà tó sì gbẹ́lẹ̀ kò kú ìtàn gẹ́gẹ́ bó ṣe sọ gẹ́lẹ́ wípé òun sin 1,000 naira wípé òun sin 1,000 naira òun sin mọ́ Faith Samuel yìí wọ́n bá 1,000 naira yìí wọ́n bá lórí òkú yìí bó ṣe sin. ẹ̀yin tẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ mi ẹ pé nǹkan bẹ́ẹ̀ nínú ayé tá a wà yìí bó ti rí nù. àwọn ọlọ́pàá wú òkú yìí ó di ohun tí wọ́n gbé lọ sí mọ́ṣúárì láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin náà mọ̀ pé ìgbẹ́jọ́ ló tún kù èèyàn ti jẹ́wọ́ pé òun lòún pààyàn ó mú ọ débẹ̀ ó wù kú bóde ṣe ṣàlàyé náà wọ́n ṣe bókù tó yí ó rè ó ẹjọ́ òun wọ́n tún ṣe ju kí wọ́n fi sẹ́wọ̀n àbí kí wọ́n dájọ́ tiẹ̀ náà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá nù. bóyá iṣẹ́ tó ṣe yìí àjọṣepọ̀ àwọn èèyàn kan ni iṣẹ́ tó pọ̀ ti pààyàn ìṣòwò nìkan ló dá pààyàn ni ṣé Alade James nìkan ló dá pa Faith Samuel ṣòwò nìkan ni àti pé ẹni tí ó jẹ́ alátọ̀nà rẹ̀ pé yóò pa ọdún 9 yóò gbowó sí ẹtújẹ alátọ̀nà rẹ̀ gangan ṣé wọ́n ti rí ìwọ̀n náà mú ó yẹ kí wọ́n ṣe ìwádìí kí wọ́n tó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yìí náà lóòótọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá kó má wàá di àgékù ejò tí ń ṣòro bí agbọ́n. àwọn mélòó gan ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n ṣiṣẹ́ láabi yìí ó yẹ kí wọ́n mọ irú iye àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí. ìdí nu tí wọ́n fi ní pé àwọn ó ṣèwádìí káwọn tó wá ṣe ìgbẹ́jọ́ yìí àwọn tí wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n fi pa ọmọdé yìí ó yẹ kó wá àwọn pa gbogbo wọn. wọ́n ń bẹ lẹ́nu ìwádìí yìí torí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣẹ̀ ṣẹlẹ̀ ni ìjẹta ni wọ́n ṣe mú Alade James wọ́n sì wà lórí ìwádìí lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí ìwádìí náà bá wá fàbọ̀ sí lórí iye àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí ìwọ̀n ní fi jẹ́ kétí yan dì sí torí pé ohun tá a bá lè bá kínú tá a lè fún nǹkan ń bẹ tá a lè bá owó tá a ń wò yìí àlè bá lówó nú ayé yìí àlè bá lówó nínú ayé tá a wà yìí ẹlòmíì pé bí n bá ti lè báyìí ọwọ́ mi ò bá owó ni a lè bá ìwọ̀nba tí wọ́n bá ti lé tọ́wọ́ rẹ̀ bá tẹ̀ ibi ọba ti ń lò ọba tọ́wọ́ rẹ̀ tẹ̀ ó tún máa rí ẹlòmíì pé eléyìí tún mọ̀ tún ga jòun lọ ó tún bẹ̀rẹ̀ eré pé ó dàbẹ̀ ni pé owó tí mò ń lò yìí tún kéré ẹ̀jẹ̀ ń tún lé ìtẹ́lẹ̀ náà léyìí ẹni tó sì tún wò pé èyí tóun ń lò òun ó pọ̀ òun náà tún dẹ́nìkan tóun náà léwájú pé òun náà alẹ́ ìbálòwó kí la wá ń dààmú ara wa fún. ẹ wá dákun Alade James tí mo mẹ́nu bà yìí irú ipò làwọn ẹbí rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ nínú àwọn ẹbí rẹ̀ ǹjẹ́ ó ń bẹ lára wọn tó mọ̀ nípa ìgbésẹ̀ Alade James yìí ìyẹn ní aláwẹ̀ compound lọ́fà ṣé wọ́n mọ̀ nípa rẹ̀ ìwádìí ń lọ ẹni tí a bá sì lérò pa bá ń di ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe ká bá ń bẹ torí pé ohun tó mú ọmọ 25 years ìyún Alade James tó fi pé wọ́n ṣoògùn owó wọ́n ní ìrò omi tó ń jó lórí omi tí ń jó lórí omi ṣe bó nílùú rẹ̀ ó ṣeé ṣe kó wà lábẹ́ omi tí ń lùlù fún. ẹ jẹ́ káwọn ọlọ́pàá ó ṣèwádìí wọn kó máa di pé àwọn ó máa gbájú àwọn ọlọ́pàá á sì gbọ́dọ̀ dáwádìí wọn rú
àmọ́ kinní kan sọ fún ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin alágbàtọ́ àti gbogbo àwa tá a jọ náfààní tá a jọ ń gbètò yìí lọ́wọ́lọ́wọ́ ni wípé ẹ má jẹ́ kí a máa dààmú àwọn ọ̀dọ́ wẹrẹ wa wípé nígbà tó bá tẹ́gbẹ́ rẹ ti là ó yẹ kí wọn náà sáré kù ṣe báwọn ẹgbẹ́ rẹ ni wọ́n ti ń kọ́lé, ẹgbẹ́ rẹ ti ń ra mọ́tò, àwọn ẹgbẹ́ rẹ ń ṣe nǹkan fún ìyá wọn, àwọn ẹgbẹ́ rẹ wọ́n tó ń ṣe nǹkan dáadáa fún ìyá wọn, ìwọ jókòó síbẹ̀. Àwọn gbólóhùn yìí gbólóhùn kan tí máa ń lé àwọn ọ̀dọ́ lérè ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí lọ́mọ wọn ò ṣàgbàfọ̀, ọmọ wọn ò ṣàgbàfọ̀ wọ́n sì ń kaṣọ wálé. Ẹ sì bèrè pé mo ló ti raṣọ tí ń kó wálé yìí. Gbogbo wa là ń sáré là ń kánjú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló ti parí ìwé, ọmọ 20 ọdún parí yunifásitì, ọmọ ọdún 29 parí yunifásitì. À ń retí kó sáré ríṣẹ́ kó wà lẹ́nu iṣẹ́ ìjọba. Tọmọ ọdún 29 tó wọ́ ṣiṣẹ́ ní báǹkì, ọmọ 20 ọdún tẹ́ ẹ gbé sí báǹkì tẹ́ ẹ ní ó máa fojú rówó ńláńlá tó ń fojú rówó tó ń kawó ńláńlá. Irú ìgbésẹ̀ wo ló fẹ́ gbé nínú ayé tá a wà yìí? Ṣọ́jọ́ orí wọn sì gbé. Àwọn ọmọ olówó tá a rí tí wọ́n wà ní mọ́tò bọ̀gìnìbọ̀gìnì, àwọn ọmọ 20 ọdún, àwọn 20 ọdún àti méjì. Ọdún tí táwọn bàbá wọn gbọ́tò sí wọn bì. Tẹ́ bá rí àwọn tó bá ń wa mọ́tò lọ báyìí, ìbànújẹ́ a sì wọnú ìgbésí ayé èèyàn pé ṣé ayé yìí kan náà tá a jọ wá rèé? Ǹjẹ́ yóò rò pé bẹ́ẹ̀ ni kálukú ṣe ń lonú ayé ní mú wa tá a fi ń sáré kọjá ohun tá à ń sáré? Àbí nígbà tẹ́yìn tọ́lọ́hùn kẹ́tẹ́ náwó tẹ́ ẹ wá sowó yìí tẹ́ ẹ sọ́dún tẹ́ ẹ fi ń lá ọmọ tálíkà lójú. Ọmọ yín ọmọ ọdún 18 ó wà ní mọ́tò bọ̀gìnì ńlá. Ṣé ẹ rò pé ọmọ tálíkà àbí tóun náà bá ń wò ó tí ò mọ ohun tó lè ṣe tóun náà ó fi là? Èrè pé báwo lòun náà ṣe fẹ́ dẹni tó wà ní irú mọ́tò ńlá ní ọmọ sá tírú wọn ò bá rẹ̀ tí yóò ṣoògùn owó fún wọn. Wọ́n dá adigunjalè. Ẹ wá ń sọ pé àwọn bandit wọ́n kó yín lọ́mọ. Ẹ wá sọ pé àwọn adigunjalè wọ́n jí yín lọ́mọ gbé. Ẹ wá ń sọ pé àwọn ọmọ kéékèèké wọ́n di ọ̀gárá ọlọ́ṣà sígboro. Ṣe bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá kẹ́ ẹ̀yin náà lẹ̀ ṣe làákàyè lẹ̀ ronú jinlẹ̀. Owó tẹ fi ń yán àwọn ọmọ tálíkà lójú, àwọn náà ò ní jẹ́ kẹ́ ẹ sinmi. Wọ́n sì ná ọmọ tó ní ìyá òun ò ní sùn ni, òun kò ní fojú kan. Òun lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. La fi rí ọmọ 25 years Aládé James tó lóun náà fẹ́ dolówó fẹ́ dọ̀lọ́lá tó pa ọmọ ọdún 9 ìyẹn Faith Samuel. Ìṣẹ̀lẹ̀ yìí ìlú Ọ̀fà ló ti ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá sì wà lẹ́nu ìwádìí. Ẹ jẹ́ ká fọwọ́ ọlọ́pàá lẹ̀ pẹ̀lú ìwádìí wọn. Àmọ́ ohun tá a fẹ́ sọ lórí ẹ̀ láti sọ pé ẹ jẹ́ kí gbogbo wa pátápátá porogodo lórí àwọn ohun tá a bá ń ṣe inú ayé tá a wà yìí. Gbogbo àwọn tọ́lọ́hun kẹ́, gbogbo àwọn tá a náwó, gbogbo àwọn tá a nọ́lá, gbogbo àwọn tá a nípò, gbogbo àwọn tá a ní dúkìá. Ẹ jẹ́ ká mọ bá ti máa ṣe dúkìá yìí pẹ̀lú àwọn ògo wẹrẹ tọ́lọ́hun bá kó tì wá lọ́dọ̀. Àwọn ọmọ kéékèèké tọ́lọ́hun ní kó wà lọ́dọ̀ yín, ọmọ ọdún 18, ọmọ 20 ọdún, ọmọ ọdún 20 ọdún àti bíi 2 tá à ń gbé mọ́tò sí